Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi àti ní gbogbo ibikíbi tí ọmọ Yorùbá bá wà. Àsìkò kásìkò tí ẹ bá ń wò mí, ire adé fún yín, ọkàn yín á balẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé àṣà àti ìṣẹ̀ṣe Yorùbá òun là wá ń gbé lárugẹ, káṣà má bàa parun, kí ìṣe Yorùbá kó má bàa parẹ́, òun là wá ń gbé lárugẹ lórí ìkànnì yìí. Mo ṣe alábàápàdé fọ́nrán kan lórí social media, ohun tí ẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí lórí Drive TV, lórí YouTube, nínú research tí à ń ṣe láti jẹ́ wípé ká gbé àṣà àti ìṣẹ̀ṣe Yorùbá lárugẹ. Mo wá ṣe alábàápàdé fọ́nrán yìí, wọ́n ti fi fọ́nrán ẹ̀ sórí YouTube àti tó bí ọdún 3 sẹ́yìn, àmọ́ ìyàlẹ́nu ló jẹ́ fún mi, ló dẹ̀ tó máa jẹ́ fún gbogbo ọmọ Yorùbá pátápátá, láti rí i pé ọba kan ó tún dé adé àrè, tí gbogbo wa dẹ̀ mọ̀ wípé ọba Ifẹ̀ nìkan ló ń dé adé àrè. Ó yà wá lẹ́nu wípé ọba míì tún dé adé àrè. Wọ́n dẹ̀ tún jẹ́ kó yé ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn pé adé àrè làwọn dé níbi àjọ̀dún kan tí wọ́n pè wọ́n sí. Mo fẹ́ kí ká jọ wo fídíò yìí. Kò sí ohun tí à ń ṣe wípé kí àṣà Yorùbá kó má parun, kí ilẹ̀ Yorùbá kó má bàjẹ́, kí ilẹ̀ Yorùbá kó má gbòòrò sí. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí pẹ̀lú àwọn ìwádìí tí a ti ṣe lẹ́yìn ìgbà tí a ti rí fídíò yìí. Ẹ jẹ́ ká jọ wò. Bá wo adé tí ń bẹ lórí mi yìí, kìí ṣe adé ni wọ́n ń pè, àrè ni wọ́n ń pè, ṣùgbọ́n èdè tiwa bó ṣe yé wa la fi ń pè ládé, àrè ni wọ́n ń pè. Tẹ́ bá wo ti orí Ọọ̀ni tí wọ́n ń dé fún ọdún ọlọ́jọ́ lẹ́ẹ̀kan lọ́dún, ẹ rí i pé kò sí yàtọ̀, èyí tó ń fìdí ìtàn yẹn múlẹ̀. Ìgbà tó ń bá wa dá májẹ̀mú yẹn, ó jẹ́ kó di mímọ̀ fún wa wípé ó fi ṣe kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú orí òkè bàbá àbíyè, èyí tó túmọ̀ sí wípé májẹ̀mú tó ń fún àwọn àgàn lọ́mọ ó gbọ́ wá sílé. Jẹ́ gbogbo ẹ̀yin táyé ń pè lágàn, gbogbo ẹ̀yin tí ayé ti fún lórúkọ tí kìí ṣe tiyín, tí wọ́n ń sọ wípé kò bí kò pa, àwa yí orúkọ yẹn padà lónìí ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Látòní lọ, ọyẹ lọ di ìyá ọlọ́mọ. Ohun yòówù tó lè ṣe yín nínú, èmi pa á láṣẹ lọ́sàn-án yìí lórúkọ Jésù, a ṣí wọn nígbò. Nígbà tí Olúwa dá yín ní ọjọ́ kẹfà, ó bojú wẹ̀yìn, ó rí pé dáradára ni, èyí tó túmọ̀ sí pé ohun gbogbo tó dá sí yín nínú àgọ́ ara ó dára. Ọlẹ̀ ọmọ, ibi tó yẹ kẹ́ gbé ọmọ sí, ilé ọmọ tó yẹ kí ọlẹ̀ ọmọ ti sọ́ńbẹ̀, kò ní àbàwọ́n kankan, kò sí ohunkóhun tó di. Ẹnikẹ́ni tí ayé lè fi àpáàdì dí ní ilé ọmọ rẹ̀ báyìí, lọ́wọ́lọ́wọ́ mo pàṣẹ kó ṣí. Ti pàṣẹ àrè tí a gbélé mi lórí, ó ní mo súre fún yín lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun tó pè yín. Ìpè yìí ò ní dídàkudà. Àmín Jésù. Ìpè yìí ò ní dídàkudà. Àmín. Wọ́n fọ fèrè yẹn mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ò ní fi ìpè bú yín. Àmín Jésù. Wọ́n ò ní fi ìpè bú yín. Àmín Jésù. Wọ́n ò ní fi ìpè bú yín. Àmín Jésù. Bẹ́ẹ̀ bá ṣe ń lù yóò máa dó. Àmín Jésù. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko òun lẹ̀ ń wò yìí o. Níbo ni kábíyèsí ètì rí adé? Ṣé wọ́n jí ni? Ṣé wọ́n rà á ni? Àbí níbo ni wọ́n ti rí gan? Wọ́n wá fẹ́ bi ṣé àgbélẹ̀rọ adé àrè rèé ni àbí ojúlówó adé àrè? Mo fẹ́ kí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín sábẹ́ fọ́nrán yìí, kí a lè fi àwọn ìwádìí tí a ti ṣe nípa adé àrè
ṣe mọ̀ yí pé adé àrè ó ní ìtàn tó bí adé àrè nítorí wípé gbogbo wa la mọ̀ nílẹ̀ káàárọ̀ oòjíire pé ọba Ifẹ̀ nìkan ló ń dé adé àrè. Ire o. ipò tẹ́ wà kò ní hun yín o. ipò tẹ́ wà kò ní hun yín o. ẹ̀tọ́ yín lórí ipò yẹn ẹ lọ gbà á. ẹ̀tọ́ yín lórí ipò yẹn ẹ lọ gbà á. ẹ̀tọ́ yín lórí